أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Adá ọpẹ́ fún Ọlọ́run, ìkẹ́ ìgẹ́ Ọlọ́run kó bá Ànábì Muhammad, àlékún ìkẹ́ ìgẹ́ kó ṣe fún gbogbo àwọn ànábì Ọlọ́run, àlékún ìkẹ́ ìgẹ́ kó ṣe fún gbogbo àwọn ẹni Ọlọ́run, àwọn àfáà wa, àwọn òbí wa, kó kárí gbogbo ojú tí wọ́n wá etí tí ń gbọ́ wa náà. Akíra wa pé a kú òǹgbẹ, akíra wa pé a kú iṣẹ́ ládá. Ọba tá ń ti torí ẹ̀gbẹ̀ǹgbẹ, ọba tá ń ti torí ẹ̀ ṣe gbogbo iṣẹ́ ládá náà. Ọlọ́run ṣàjẹ́ abambi tó lérè kó tọ́jú ilé ọlá dè wá lálìjánnà kọjá ríbi ire dé sí. Ìkànnà àwọn iṣẹ́ tí yẹn tún ṣe láyé tí wọ́n fi ríbi ire dé sí lálìjánnà òun la tún mú wálé ní. Èyí tá mú wálé ní ó fẹ́ ju ìta lọ bá gbé lálìjánnà ta ló máa wà papọ̀ pẹ̀lú àti sọ̀kan nú ẹ̀ fún wa ń jò ní. Ẹni tí ti jò ní ọ̀bá rọ̀ lọ́rùn ó ṣe é ṣe kíte ní ọ̀rọ̀ lọ́rùn. Èyí tá sì sọ lé ní ti gbogbo wa ti máa ṣe tẹ́lẹ̀ náà ni. Àsàlátù fún Ànábì ní kò jù bẹ́ẹ̀ lọ. Ó ti máa ṣe tẹ́lẹ̀ àmọ́ ṣe kọ́ ọmọ mọ̀rírì rẹ̀ àbí kọ́ mọ̀rírì rẹ̀ kó lóró jù. Bóyá tọ́lọ́ bá gbọ́ ìta fẹ́ sọ lé ní bóyá Ọlọ́run ó fi tàn mọ́lẹ̀ sí ọlọ́kàn yóò fi tàn sí mi náà lọ́kàn yóò lè jẹ́ ó ṣe wá láǹfààní. Ànábì sallallahu alayhi wa sallam ó ní inna aqrabakum minni manzilatan yawm al-qiyamah. Tó bá dijọ́ al-qiyamah àwọn tí ipò wọn tí ó súnmọ́ mi jù pẹ́kípẹ́kí tí wọ́n close mọ́ mi jù tó bá dijọ́ al-qiyamah tájọ́ mọ́ lọ tájọ́ mọ́ bọ̀ lọ́dọ̀ bí tí wọ́n bá ń fa Ànábì ní access sí láwọn àyè gíga tán pé òun nìkan ló ní wọ́n mọ̀ tòwọ́ náà papọ̀ mọ́ àwọn Ànábì Ọlọ́run. Bí iṣẹ́ rẹ̀ ò tiẹ̀ tó tiwọn, báwẹ̀ rẹ̀ ò tiẹ̀ tó tiwọn, bí sùúrù rẹ̀ ò tiẹ̀ tó tiwọn, ó máa wà pẹ̀lú wọn. Ọlọ́run máa ṣàtò wá papọ̀ mọ́ àwọn ẹni rẹ̀. Àwọn tí ipò wọn súnmọ́ Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam níjọ́ al-qiyamah. Ànábì ní aktharukum alayya salatan. Àwọn tí àsàlátù wọn ìkẹ́ ìgẹ̀ tán máa ń tọrọ gbogbo ìgbà. Àwọn tí wọ́n bá pọ̀ fẹ́mi Ànábì Muhammad. Àwọn ni wọ́n súnmọ́ mi pẹ́kípẹ́kí jù tó bá di al-qiyamah. Àwọn ni wọ́n súnmọ́ mi pẹ́kípẹ́kí jù lálìjánnà. Ìyẹn ni pé tó bá ń gbọ́ pé àwọn kan lè ṣàsàlátù púpọ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam, gbogbo ìṣẹ́jú wọn, gbogbo àkókò wọn, àsàlátù wọn fi ṣe fún Ànábì. Àfi kó lé wọn bá ká má bàa súnmọ́ Ànábì jù ọ lọ tó bá dijọ́ al-qiyamah. Ìyẹn ni pé kì í pọ̀ jù, ó mọ̀ àṣelọ ní àsàlátù kì í pọ̀ jù. Wàá ṣe àṣe láàárọ̀ ṣe lọ́sàn kò sí lásìkò, kódà kò ní ìdí àlùwàlá. Gbogbo ìgbà tó bá wà tó bá ti rántí ṣàmà ṣàsàlátù fún Ànábì, ṣàmà ṣàsàlátù sígà tó bá wọ̀n sígà tó bá wọn ni kó lò tó bá wọn ní sallallahu alayhi wa sallam òun ló gbajúmọ̀ jù. Tó bá wọn olo ibrahimiya tó bá wọn olo sallallahu alayhi wa sallam gbogbo àsàlátù títúmọ̀ rẹ̀ bá dáa ó lè lo tunjina ó lè lo salatul fati gbogbo ẹ̀ pátápátá àwọn àsàlátù wọn yẹn ìtumọ̀ wọn dáa gbé yẹ̀wò àfáà tó bá mọ súnnà pé kíni túmọ̀ ilé wọn bá ti pa Ànábì ní tí ó jẹ níbẹ̀ tí wọ́n sì yẹ yí Ànábì ńbẹ̀ ó ti dáa ṣáṣà sàlátù fún Ànábì kí Ànábì kó máa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo ìgbà. Àṣẹ Ọlọ́run ni tọpa nínú al-Qur'an. Ànábì wa sọ kí ẹni bá lè má ṣe yẹn ṣe ọlá tọ́lọ́wọ́n dá tó bá dijọ́ al-qiyamah ni Ọlọ́run má ṣe dá wa lọ́lá. Ó ṣe ní ṣàsàlátù fún Ànábì tó bá ṣàsàlátù fún Ànábì ó mọ́re tọ́lọ́run ṣe fún wa lára Ànábì ni kò ṣe é kà tán Ọlọ́run sórí tọ́pọ̀ fún wa lára Muhammadu tí ń sọ pé laqad manna Allahu ala al-mu'minin idh ba'atha fihim rasulan. Oore tí mo ṣe fún yín pọ̀ gan Muhammad tí mo gbé dìde sí yín èyí tó dáa jù, èyí tó ga jù, èyí tó níwájú, èyí tó rẹwà jù, èyí tó lápọ̀nlé jù, èyí tó Ọlọ́run nífẹ̀ẹ́ sí jù ní gbogbo àwọn ànábì rẹ̀ ló gbé fún wa. Ìyẹn ni pé gift tó wà lọ́dọ̀ Ọlọ́run tó tóbi jù ni ló gbé fáwa mùsùlùmí. Ìyẹn ti tó wa lórí ire. Ó yẹ kó mọ̀ pé ó yẹ kó ká dúpẹ́ fún ká wá yìn ká nífẹ̀ẹ́ ká máa tọrọ fún gbogbo ìgbà. Bọ́lọ́run bá ṣe ń gbà ànábì ga sí njọ́ al-qiyamah ní gíga tìwọ́ tó máa tọrọ fún gbogbo ìgbà náà ṣe máa tẹ̀lé tà ànábì. Bẹ́ẹ̀ ni nínú oore tá a rí lára ànábì tó bá ń ṣàsàlátù fún dáadáa oore tó rí ń bẹ ni pé àforíjì Ọlọ́run ń bẹ. Kódà tó bá náà ti tọrọ àforíjì fúnra rẹ̀ kó máa ṣe istighfar ń pò ń ṣàsàlátù fún Ànábì yẹn náà àforíjì Ọlọ́run sì máa lépa bá ọ. Àlùbáríkà ó máa wọ gbogbo Ànábì ló sọ bẹ́ẹ̀ o. Ó ní idhan tukfa hammuka tukfa hammaka wa yughfaru dhanbuka. Tó bá lè tọrọ àsàlátù fún mi Ànábì dáadáa gbogbo nǹkan ìbànújẹ́ tí ń bá ń já ọ láyà bí ń bá ń pa tí ń bá ń bọ ọlọ́kàn jẹ́ mo fẹ́ lówó mo fẹ́ lọ́là mo fẹ́ ríṣẹ́ gbogbo bùkátà pàápàá Ọlọ́run ti mọ bùkátà rẹ̀. Ọwọ́ apàtì ẹsẹ̀ gbẹ kan Ànábì ló ń ṣàdúrà fún ó pàtì ẹtì Ànábì tó sì ń ṣàdúrà fún Ọlọ́run tàtàrà rẹ̀ gbọ́ gbogbo bùkátà rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ní pé yughfaru dhanbuka gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pàápàá odò wọn àforíjìn Ọlọ́run ṣàforí ẹ̀ṣẹ̀ wa jìn wá. Wọ́n ní ẹrú Ọlọ́run kan Abdulwahid ibn Zayd wọ́n ń pè ìkànnù àwọn àfáà àgbà Islam tó gbajúmọ̀ ni ọmọ kéwù Hasanul Basri ni so lẹ́bù àwọn àtibáwò tabi'in àwọn kéwù ti mọ Abdulwahid ibn Zayd. Ó ṣe hajj ní ọdún kan. Ìtàn tí mo fẹ́ pa yìí Ibn Abi Dunya àfáàgbà aládìs Al-Hafiz Ibn Abi Dunya ó pa nínú Kitabul Manamat. Ìtàn yìí Al-Hafiz Ibn Bashkawal ó pa nínú Kitabul Qurba. Ìtàn yìí Al-Imam Ibn al-Jawzi pa nínú
Bustanul Wa'izin ìtàn yìí al-Imam Sakhawi pa nínú al-Qawlul Badin tó fi sọ̀rọ̀ nípa salatu fa nabi. Wọ́n ní Abdulwahid ibn Zayd ṣe hajj, ó wá pàdé arákùnrin kan gbà tí ń ṣe hajj lọ́wọ́, wọ́n jọ ń ṣe gbogbo iṣẹ́ ni, wọ́n jọ wà Mina, wọ́n jọ wà l'Arafa, wọ́n jọ wà Muzdalifa. Ó wá wọ́ndà, arákùnrin yìí gbogbo bí tá a dé pátápátá tá a ti ń ṣiṣẹ́, gbogbo àdúrà tí kálukú bá ń ṣàdúrà ṣàzíkiri lóríṣiríṣi, ẹyọ kan náà ni máa ń ṣe àsàlátù fún ànábì náà ni sallallahu alayhi wa sallam. Àsàlátù nìkan ni wọ́n palẹ̀ mọ́ wá ní aláràfà àsàlátù, ní Mina àsàlátù, ní Muzdalifa àsàlátù, gbogbo iṣẹ́ pátápátá tún ṣe tàwáfù tún ṣe àsàlátù ń bẹ̀. Ìwọ ní tó fẹ́ béèrè lọ́dọ̀ Ọlọ́run, ó ní bùkátà míì ni, ó máa zíkiri míì tó yàtọ̀ sàsàlátù ní ìwọ̀n dá Abdulwahid ibn Zayd lóhùn ó ní story o, ó sì ní background, ó ní tọ́fà, ẹ jókòó ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Ó wá pìtàn rẹ̀, ó ní ṣe rí hajj tí mo wá yìí, èmi nìkan kọ́ mo pilẹ̀ ìrìn àjò yìí, èmi àti bàbá mi ló yẹ ká jọ wá bí, èmi àti bàbá mi lájọ kúrò nílé, àwọn sì gbéra láti ìlú táwọn tí ń bọ̀ ṣe mọ́ kí wọ́n máa ń rìn, ìrìn ni wọ́n fi lọ Mọ́kà nígbà náà. Ẹni tó bá ní nǹkan ọ̀gùn wọn àti bàbá àwọn ń bọ̀ láti ìlú báyìí. Nígbà táwọn wá dé àyè báyìí ni àárẹ̀ kékeré kan gbá bàbá àwọn mú, kékeré làwọn pè, àwọn bá ti tètè padà sílé, báwọn pé yọ lọ àwọn tẹ̀síwájú nínú ìrìn àjò. Ìgbà tó yá àárẹ̀ yẹn serious, àárẹ̀ yẹn ń le sí tó fi wá débi tí ọkà wọn láyà, àwọn wá débi kí àwọn ò lè tẹ̀síwájú wọn, àwọn dúró, kò sẹ́ni tó ń fẹ́ képe, kò séyàn rárá níbi táwọn dé. Àárẹ̀ yẹn dẹ̀ ti lágbára lára bàbá àwọn, tóun ti rí i pé ṣẹlẹ̀ yìí ò ní já sí nǹkan mi. Òun gbé bàbá àwọn wọnú ilé kan, ilé àlàpà táwọn ṣáwọ bẹ̀. Nígbà tí ọ̀rọ̀ le, bàbá àwọn ṣá padà fàyè lẹ̀, ó padà kú ní ọ̀rọ̀ kúkúrú. Ìgbà bàbá rẹ̀ wá kú, ó nínú òun bàjẹ́, kí ni kóun ó ṣe, kóun ó dá bàbá yìí padà sílé àbí káwọn máa lọ kóun sin bàbá yìí síbí. Ibi tóun ti ń ronú sí láàrin ìṣẹ́jú mélòó kò pẹ́ rárá ńlọlọ́run yí súrà bàbá àwọn padà, image bàbá àwọn change. Ó ní láti ojú funfun bàbá àwọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa dúdú, tí bàbá náà dúdú tó tí òkùnkùn bo ojú rẹ̀, ó ní dúdú gan tó ń ká irú kú òun bàbá àwọn kú yìí, kí ni bàbá àwọn ń ṣe fọ́lọ́run tó fi wá nírú àtibọ̀tán báyìí, àrú àtibọ̀tán burúkú wò lélẹ́yìí. Òun wá jókòó, òun banújẹ́, òun sunkún lẹ́gbẹ̀ẹ́ òkú, òun ti wẹ̀, òun sì daṣọ bò ó lójú. Òun wá ronú sí kí ni kóun ó ṣe tóun bá gbé bàbá yìí padà sínú ìlú, ṣé èsì ṣe pé òun tú láṣìírí tó láwọn yóò pẹ̀lú kú òun bàbá àwọn kú yìí. Tóun bá tó wá ní kóun ọmọ ẹ lọ síbi tóun wà sin bàbá àwọn sí, òun ronú ibi tóun ti dorí kodò, òun ọmọ ibi tóun òun ti wá, ọrùn kan ṣàgbé òun lọ, ọrùn fẹ́rẹ́fẹ́, ibi tóun ti sùn lọ tóun díjú ni òun bá lálàá, lòun bá rí arákùnrin kan ọ̀rẹ́ wà púpọ̀ ju òun ò ríru ẹwà bẹ́ẹ̀ rí, ojú rẹ̀ mọ́lẹ̀. Nígbà tí ó ti wá súnmọ́ ibi táwọn wà, lòun tún gbé àwọn òórùn tó dáa tóun ọ̀gbọ́rú ẹ̀rí lòun ní jáde lára arákùnrin náà. Lárákùnrin àwọn bá sì ń lọ síbi òkú bàbá àwọn báyìí, ó sì ṣí aṣọ lójú bàbá àwọn, ó sì rọra fọwọ́ bọ́ lójú. Ìgbà tí ó fọwọ́ bọ́ lójú tóun súnmọ́ pé kí ní í ṣe, lòun rí pé ojú bàbá àwọn ti funfun padà. Bàbá àwọn tójú rẹ̀ dúdú nígbà tó kú ojú rẹ̀ ti funfun, bẹ́ẹ̀ ni bàbá àwọn tún bẹ̀rẹ̀ sí ní máa rẹ́rìn músẹ́ òkú tó ti kú. Ni arákùnrin wá daṣọ bojú bàbá àwọn padà ló fẹ́ máa lọ. Ìgbà tó yẹ́yìn tí ó máa lọ, lòun fà á lẹ́sẹ̀ pé dákun, ó lè tí ì lọ, ará abo ni ọ́, kí lorúkọ rẹ̀, ta ni ọ́ gan, bó ló ṣe jẹ́. Lónìí ọmọ mi ni, àmọ́ tàrífù ni ọmọ mi ni, ọmọ mi ò mọ bí mo ti jẹ́, èmi ni Muhammadu sallallahu alayhi wa sallam, èmi ló máa gbọ́ tán máa pé Muhammadu ìwọ ni Muhammadu. Ìgbà tí ó wí bẹ́ẹ̀ fún òun tán, ọ̀dà kí wá ló ṣẹlẹ̀, bó ló ṣe jẹ́ oníṣẹ́ orí bàbá rẹ̀, ọgbọ́n tó gbáyé ṣe ìwà bí ni. Ó láwọn wà bí báyìí tí máa ṣe, ìmọ̀ jowó èlé, ìmọ̀ ṣe báyìí, àmọ́ nǹkan kan bẹ lára rẹ̀, kò lè má ṣàṣàlátù fẹ́mi Muhammadu sallallahu alayhi wa sallam, mi ò fi tọ́ sí kó kúkú tí ọ̀dà ni mo fi wá bo ikú rẹ̀ láṣìírí. Ó nínú òun dùn, ibi tó tinú òun dùn, tára àwọn tí ń yá ń pé kóun ó dì mọ́ lòun bá lajú, òun ọ̀rá nẹ́bí dì mọ́ tóun fi lajú sallallahu alayhi wa sallam. Nígbà tóun wá lajú tán tóun sin bàbá àwọn, tínú òun dùn pé bàbá àwọn rí ikú kú, bàbá àwọn láti bọ̀ tán rí, lòun wá tẹ̀síwájú nínú ìrìn àjò, lòun wá Mọ́kà. Ẹ wá rí tọ́fà tóun fi ń ṣe àsàlátù, tóun ò fi rádùá míì ṣe mọ́, àsàlátù tóun máa ṣe tóun ò fi kú ni, òun ò ní ṣe nǹkan míì mọ́ sallallahu alayhi wa sallam. Àsàlátù tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́mọṣà bàṣírí wa nígbà tá a bá ń bẹ láyé, kó fà àsàlátù bàṣírí wa nígbà tá a bá sí láyé mọ́. Ìyẹn náà la mú fún wa fúnra wa lé nínú iṣẹ́ tí yẹn lè máa ṣe tí ó fi lábọ̀ rere. Ọlọ́run jẹ́ alábọ̀ rere o. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.